أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد Adá ọpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad ìkẹ́ tá tọrọ àti àánú tá tọrọ kó dórí gbogbo àwọn Nabi Ọlọ́run kó dórí gbogbo àwọn ẹni rere àwọn àfáà wa àwọn òbí wa kó dórí gbogbo ojú tí ń wò mí etí tí ń gbọ́ mi náà akíra wa pé a kú òǹgbẹ akíra wa pé a kú iṣẹ́ ládá ọlọ́mọṣà ṣe níṣẹ́ àtẹ́wọ́gbà Ọlọ́run wọ́n lọ dá ọkàn wa kúnlẹ̀ ní ẹnu ọ̀nà rẹ̀ tí ibòmí òfin wà lọ tó tayọ ọ̀dọ̀ Ọlọ́run tẹ́lómi òfin wà sìn tó tayọ ọwọ́ Ọlọ́run ọba tó sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ tó ní a máa wáyọnú rẹ̀ tó ní kó yẹ pé tá nífẹ̀ẹ́ sí jù náà ní kára Al-Jannah wọ̀ ọba tó ṣe wá bẹ́ẹ̀ má yí wa padà sáìdá o nítorí ká lè bá ìyọ́nú Ọlọ́run pàdé àwọn iṣẹ́ kéékèèké tá ń gbé yẹ̀wò yìí tá ń gbìyànjú àti ṣe bó fẹ́ wẹ́ pé àwọn ò lè ṣètò àwọn ànábì Ọlọ́run à lè ṣètò àwọn ẹni Ọlọ́run àmọ́ kéékèèké tá ń ṣe yìí náà Ọlọ́run bá wa sọ di ńláńlá sọ́dọ̀ tọmọ wa lọ́wọ́ èyí tá tún fẹ́ gbé yẹ̀wò lé nínú àwọn iṣẹ́ ìyọ́nú Ọlọ́run tí yẹn fi láyè l'Al-Jannah tí yẹn fi ríbi dé sí òun ní tọ́lọ́run júwe nínú Suratun Naba'i ìyẹn amma yatasa'alun tọ́lọ́run ti ń sọ pé inna lil muttaqina mafaza hadaiqa wa anaba wa kawa'iba atraba wa ka'san dihaqa la yasma'una fiha lagwan wala kidhaba jazaan min rabbika ata'an hisaba Ọlọ́run ní inna lil muttaqina mafaza mo ládéhùn ńláńlá ó sọ̀rọ̀ ọkàn ọ̀rọ̀ nípa pé gbogbo ẹni bá lè bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn olùpáyọ̀ Ọlọ́run wọ́n ń bọ̀ wá rí nǹkan pè ní mafaz nǹkan kan bẹ nínú èdè Lárúbáwá tá ń pè ní mafaz òun ni kí n ò lé nǹkan kọ́wọ́ rẹ̀ ó padà tẹ̀ntì ń wá náà ń pè ní mafaz ọlọ́mọṣàjọ ọwọ́ tẹ̀ntà ń wá gbogbo ẹni tí ń wá lílá Al-Jannah gbogbo ẹni tó fẹ́ ra lẹ̀ Al-Jannah Ọlọ́run ní ọwọ́ rẹ̀ ń padà bọ̀ wá tẹ̀ tó bá ti lè wà nínú àwọn muttaqin àwọn tó ń bẹ̀rù Ọlọ́run èyí tá a mú wálé nínú nìyẹn at-taqwa ìbẹ̀rù Ọlọ́run nínú iṣẹ́ tí yẹn máa ṣe tí yẹn máa dún ní mọ́ tí fi láyè lọ́dọ̀ Ọlọ́run lọ́wà níta ń pè ní taqwa ìbẹ̀rù Ọlọ́run là máa sábà tú sí àmọ́ tó túmọ̀ gẹ́gẹ́ nínú èdè Lárúbáwá òun ni kíyàn sá fún gbogbo ibi tí ìbínú Ọlọ́run àti Ọlọ́run bá lè wà kíyàn fi gbogbo nǹkan kíyàn ná gbogbo tó bá ní pátápátá láti fi lè sá fún ìbínú Ọlọ́run láti fi lè sá fún ìyà Ọlọ́run níta ń pè ní at-taqwa nìyẹn kíyàn protect ara rẹ̀ kó hedge ara rẹ̀ against ìbínú Ọlọ́run àbí possible ìbínú Ọlọ́run tó bá sá pamọ́ sára ọmọdé kó máa sá fún ìbínú Ọlọ́run lára àwọn ọmọdé ń pé kọ́lọ́mọ tara wọn bínú sí ọ kó máa sá fún ìbínú Ọlọ́run lára àwọn obìnrin ń pé kó máa tara wọn kọlu Ọlọ́run kó máa sá fún ìbínú Ọlọ́run lára àwọn àgbàlagbà ń pé kó máa tara wọn kọlu Ọlọ́run kó máa sá fún ìbínú Ọlọ́run lára àwọn ọkùnrin kó máa tara wọn kọlu Ọlọ́run kó máa sá fún ìbínú Ọlọ́run lára ẹranko ń pé àyíbá mọ̀ kí má bàa kọlu ìyà Ọlọ́run lára wọn kéèyàn sá fún ìbínú Ọlọ́run lára gbogbo ẹ̀dọ́ Ọlọ́run pátápátá kó sá fún ìbínú Ọlọ́run débi pé gbogbo àṣẹ ṣe sí Ọlọ́run àti mọ̀ṣe Ọlọ́run kó máa gbìyànjú kó máa jẹ́mí rẹ lógún pé mo ṣàfẹ́ tẹ̀lé mo fẹ́ tẹ̀lé pé mi ò mọ̀ yìí tí ń ṣe ìyẹn ò mọ̀ yìí tí ó ṣe nú ẹ̀ṣẹ̀ tí ó fojú di tọ́lọ́run ní eléyìí mo fẹ́ bá wí nítorí eléyìí tó ṣe yìí mo fẹ́ jẹ ọ́ níyà Ọlọ́run má jẹ wá ń yà ìsá fún gbogbo ibi tó bá wù kí ìbínú Ọlọ́run ó sá pamọ́ sí ibi tó bá possible kó sá pamọ́ sí kí wọ́n máa sá fún náà pé ń taqwa tí wọ́n náà bẹ̀rù Ọlọ́run ṣé mi bẹ̀rù Ọlọ́run níbi ọ̀rọ̀ ẹnu rẹ ṣó bẹ̀rù Ọlọ́run níbi tó ń rò lọ́kàn sọ́mọ́ làkejì níbi ìpẹ̀gàn ìgbéraga dúdú tí ń bẹnu ọkàn rẹ tẹ́lómi ò lè rí tí wọ́n sì ń pè ọ́ lẹ́ni rẹ ṣó bẹ̀rù Ọlọ́run ń bẹ ṣó bẹ̀rù Ọlọ́run lára ọmọ làkejì lára ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ rẹ ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àbúrò rẹ tí wọ́n kó nǹkan ogún tó jẹ tán kó lé ọ lọ́wọ́ ṣó bẹ̀rù Ọlọ́run níbẹ̀ ṣó bẹ̀rù Ọlọ́run níbi ẹni tó jẹ ní gbèsè tó fẹ́ san tó tún lọ ṣàṣàṣì sí pé kó má rántí tó bá rántí kó yá wèrè ṣó bẹ̀rù Ọlọ́run lára ọ̀rẹ́ rẹ ṣó bẹ̀rù Ọlọ́run lára ọ̀rọ̀ téèyàn sọ fún ọ tó lọ tú láṣìírí ṣó bẹ̀rù Ọlọ́run lérí gbogbo tí ń jáde láhàn rẹ ṣó bẹ̀rù Ọlọ́run lérí gbogbo tó ń ṣe kíkálukọ àkáǹtì rẹ ẹni bá ń bẹ̀rù Ọlọ́run dáadáa Ọlọ́run ní mo ní tí mo fẹ́ fún wọn l'Al-Jannah ó ní mafazan ọwọ́ wọn bọ̀ wá tẹ̀ntì wọn lé ọlọ́mọ ṣàjọwọ́ tẹ̀ntà lé mafazu nù nínú èdè Lárúbáwá wọn túmọ̀ mafazu sí ààyè tó bá tẹ́jú ilẹ̀ tó bá fẹ́ẹ̀ tó gbansasa tó fẹ́ ilẹ̀ acres of land gbogbo ẹni tí ń wálẹ̀ l'Al-Jannah àṣẹ inna lil muttaqina mafaza gbogbo ẹni bá lè bẹ̀rù Ọlọ́run
gbogbo ẹni bá lè sá fún ìbínú Ọlọ́run tí ń ṣọ́ra ṣe tí ń ṣọ́ra sọ níjọ́ tínú rẹ̀ bá ń dùn máa ṣọ́rọ̀ sọ máa ṣọ́ra ṣe kó má kọ̀ bínú Ọlọ́run bẹ́ẹ̀ níjọ́ tí inú rẹ̀ bá ń bàjẹ́ máa ṣọ́ra ṣe máa ṣọ́ra sọ kó má bàa tún jẹ̀bi Ọlọ́run níjọ́ tí inú bá ń bí ọ kó máa ṣọ́ra ṣe níjọ́ tára rẹ̀ bá yá tínú rẹ̀ bá dùn kó máa ṣọ́ra ṣe ẹni bá ń ṣọ́ra ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní wọ́n ń bọ̀ wá rí àyè tó tóbi ilẹ̀ tó fẹ̀ ńláńlá ẹni tó bá fẹ́ acquire property l'Al-Jannah àwọn aṣọ́raṣe tí wọn kì í fẹ́ kò bínú Ọlọ́run àwọn ni wọ́n ní Ọlọ́run ní hadaiko àwọn odò oko ńláńlá tó tóbi wa anaban àti oríṣiríṣi èso kò sírù rin èso ọ̀hún tọ́mọ Al-Jannah ò ní rí gbogbo èso tó bá dá pátápátá tí wọ́n ní ọmọ jẹ́ wọ́n mọ̀ mú wá fún wọn lóríṣiríṣi tí wọ́n mọ̀ sọ pé irú yìí tẹ́ mú wá fún wa lẹ́ẹ̀kan náà ní àwọn màláíkà mọ̀ ní rárá flavour mi tún ní eléyìí tún yàtọ̀ sí tẹ̀kan yóò tún jẹ́ ẹ̀yìn náà ó tún mú mi wá náà yìí tẹ́ mú wá tán náà ní wọ́n tún ní èmi eléyìí tún yàtọ̀ flavour mi tún ní iṣẹ́ báyìí lòun tún ń ṣe lágọ̀ọ́ ara eríṣiríṣi tí kò ní ìjọ̀kan wà utubihi mutashabiha wọ́n mọ̀ mú wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ọlọ́mọ ṣàṣìwá lọ́mọ Al-Jannah Ọlọ́run ní hadaiko wa anaban ọdún oko ńláńlá toríṣiríṣi juicy grape oríṣiríṣi nǹkan mọ oríṣiríṣi nǹkan gbádùn ní bẹ́ẹ̀ kò jọ kankan nínú ìta ń jẹ láyé yìí gbogbo ntọ́lọ́run bá fi júwe Al-Jannah fún wa ní Qur'an àti ìta Ànábì bá fi júwe fún wa kẹ́nìkan mọ̀ tu nítorí pé bóyá ìta ń sọ ìta máa jẹ láyé àbí ìta máa rí láyé náà wọ́n ń sọ o kò sí ìtọ́jọ́ níbẹ̀ kákan lo èdè tó ṣe represent nǹkan ni Ọlọ́run ní wa kawaiba àti rọ́bán àtàwọn ọmọge àwọn ọmọ obìnrin torí ẹlòmíì wò pé gbogbo bẹ́ẹ̀ tí ń ròyìn Al-Jannah yìí èmi ọmọ nífẹ̀ẹ́ lé lọ tó nǹkan bá ti rí lé kékeré gbé obìnrin lèmi fẹ́ràn Ọlọ́run lóbìnrin náà ń bẹ́ẹ̀ o kawaiba ẹ má jẹ́ ń tu púpọ̀ inú àwẹ̀ láwà a sì sí ní gbogbo tí ń bẹ láyé kò sí ìtítà Al-Jannah jọ ń bẹ àmọ́ tí wọ́n ń tú kawaiba sínú èdè Lárúbáwá ọmọ obìnrin tọ́mú rẹ̀ bá dìde ní jẹ́bẹ̀ o ìyẹn ní pé tọ́mú rẹ̀ ò tí ì sàn wálẹ̀ àwọn ọkùnrin mọ̀ táwọn mọ̀ rí ń bẹ̀ wá àtìrọ́bá éèjì wọn wá yàtọ̀ síra wọn wọ́n pọ̀ kò ní jẹ́yọ̀ kan éèjì wọn wá mọ̀ bákan náà éèjì wọn ọ̀pọ̀ éèjì wọn ò sì jura wọn lọ wàká sandihakon Ọlọ́run wá ní ẹ̀tùmọ̀ wá mú omi ìgbádùn máa mú gbogbo díríǹkì lóríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀ kan wọ́n máa gbé aha wọn wá síwájú yín dihakon ní tí ìmọ̀ kan tán tí wọ́n ti máa bá yín tọ́ mi síbẹ̀ ẹnìkọ̀ọ̀kan ò ní sáfàǹtì tí ó máa sáàbù rẹ̀ àtúnbọ̀ wá sọ yún náà lọ́tọ̀ fúnra wa níjọ́ kan àmọ́ yẹn bá ti ń sáàbù kálukú tí wọ́n fi tán bá tọ́ omi síbẹ̀ tán bá tọ́ nǹkan mú lóríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀ kan síbẹ̀ ìkan òní tí ì tán tó tún máa gbé mi wá ìkan òní tí ì tán àní láàkì kankan nìtúmẹ̀ wakasan dihakon la yasma'una fiha lagwan àní gbọ̀gbọ̀kúgbọ̀ tá a bá dá Al-Jannah kò ní sọ̀rọ̀ burúkú mọ́ sọ̀rọ̀ burúkú là ń gbọ́ láyé lẹ̀mí wá fi ń dọ̀tí lẹ̀mí wá fi ń le gbogbo ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ kò sí l'Al-Jannah ọ̀rọ̀ rẹ̀ lókùtà máa gbọ́ kò ṣépè l'Al-Jannah kò sí èébú l'Al-Jannah kò sí irọ́ mọ́ l'Al-Jannah Ọlọ́run wá ní jaza'an wifaqan àbí jaza'an min rabbika ata'an hisaban jaza'an min rabbika àṣeyẹn lẹ́san látọ̀dọ̀ Ọlọ́run ọba torí ẹ̀yin náà gbìyànjú ńjọ́ tẹ̀ ń bẹ láyé a rí gbogbo báwọn èèyàn ṣe ń fi awo lọ a rí gbogbo báwọn èèyàn ṣe ń fóògùn lọ a rí gbogbo báwọn èèyàn ṣe ń fẹ́ bọ lọ àti gbogbo nǹkan burúkú pátápátá tí Islam ọ̀fẹ́ tọ́lọ́run ọ̀fẹ́ tó ṣe ń sá fún gbogbo ẹ̀ tó ń fara mọ́ gbogbo pírọ́blẹ́mù tó ní nítorí ń pọ̀ sáfẹ̀ẹ́sẹ̀ lọ́hùn a rí gbogbo ẹ̀ bó ti ń sá fún bínú Ọlọ́run àfẹ́ san ọ́ lẹ́san jaza'an min rabbika ẹ̀san Ọlọ́run ọba dé àtọ́ ànìmá fún ẹ ní òtún lé hisaban kódà yóò padà tó ọ ẹ̀san tí Ọlọ́run ọ̀sán ọmọ Al-Jannah débi tí wọ́n bí ọmọ Al-Jannah pé kí ló tó ń fẹ́ Ànábì ní àásọ ìpè àti ẹ̀wà mọ̀mọ́ kò sẹ́ni tí wọ́n bí láyé yìí pé kí ní ń fẹ́ tí ò ní rí nǹkan kan náwó sí yóò kò sírú bílíọ̀nù tó lè ní yóò ní nǹkan kan tí ń sọ pé mo tún fẹ́ lè Al-Jannah nìkan láàdé tí wọ́n bí wá pé kí là ń fẹ́ tá a sọ pé kò yé wa máa fẹ́ nǹkan kan mọ́ Ọlọ́run ṣáà ṣe wá lọ́mọ Al-Jannah yìí tá a mú wá lè ní nínú tó fi lè máa palẹ̀ mọ́ Al-Jannah náà ní ìbẹ̀rù Ọlọ́run sọ ń bẹ̀rù Ọlọ́run ṣé mi náà ń bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gbogbo àwa tá à ń ṣẹ̀sìn Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè mú kẹ́ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè mú kẹ́ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kọkùnrin bẹ̀rù Ọlọ́run kóbìnrin bẹ̀rù Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè mú kẹ́ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.